ìbálòpọ̀ ṣe pàtàkì, ìbálòpọ̀ ṣe kókó sí wa. Àbí ní obìnrin tí kì í bá ṣe ìbálòpọ̀ á rí wípé àwọn àìsàn kọ̀ọ̀kan máa dì sí òun lára. Ṣùgbọ́n tí obìnrin bá ń ṣe ìbálòpọ̀ dáadáa tí wọ́n tẹ̀ kalẹ̀ dáadáa, á rí wípé gbogbo àwọn nǹkan tó yẹ kó máa dì sí òun lára, tó jẹ́ pé àwọn nǹkan yẹn lè fa fáíbọ́ọ̀dù, tó jẹ́ pé àwọn nǹkan yẹn lè fa àwọn ẹ̀jẹ̀ àìsàn kọ̀ọ̀kan, á rí pé gbogbo àwọn nǹkan yẹn máa ṣe kíni, wọ́n máa flow jáde lára. Nítorí náà ó ṣe pàtàkì fún wa kí a ṣe kíni, ká mọ eré ṣe dáadáa, ká mọ̀ bí a ṣe lè handle ọkọ wa, kí ọkọ náà mọ̀ bó ṣe lè handle wa. Ìbálòpọ̀ ó ṣe kókó, ó ṣe pàtàkì, kì í ṣe nǹkan tí ìdílé gbọ́dọ̀ yọ kúrò. Àwọn nǹkan tí wọ́n ń pè ní ìfẹ́ nínú ìdílé nìyẹn. Àwọn nǹkan tó ń jẹ́ kí inú àwọn obìnrin máa dùn, àwọn nǹkan tó ń jẹ́ kí ìdílé máa rojú nìyẹn. Àwọn nǹkan tó ń jẹ́ kí ayé àwọn ọmọ wa máa dà nìyẹn. Àwọn nǹkan tó ń jẹ́ ká máa gbàdúrà, tó ń jẹ́ kí àdúrà wa fi máa gbà nìyẹn. Ó wà important fún wa láti kíni, láti ṣe ìbálòpọ̀. Gbogbo nǹkan tó wà lára ọkọ rẹ kò gbọ́dọ̀ jẹ́ àjòjì sí ẹ. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó wà lára tiẹ̀ náà kò gbọ́dọ̀ jẹ́ àjòjì sí ọkọ rẹ. Ọkọ rẹ gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ fi plate tó wà lára rẹ, ó gbọ́dọ̀ fi ṣeré. Bẹ́ẹ̀ náà ìwọ náà gbọ́dọ̀ fi nǹkan tó wà ní ara ọkọ rẹ, ó gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ gbé dání dáadáa, ó gbọ́dọ̀ fi ṣeré, ó gbọ́dọ̀ yẹ̀wò, ó gbọ́dọ̀ yẹ adéǹdérí kíni ọkọ rẹ yẹn, ó gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ yẹ̀wò dáadáa, ó gbọ́dọ̀ wò láwòfín. Àwọn nǹkan yẹn kì í ṣe àjòjì fún ẹ nítorí pé ìwà àti ọkọ rẹ ó ti di ọyọ kan. Àwọn onídẹ méjèèjì tó wà ní abẹ́ ọkọ wa yẹn gbọ́dọ̀ fi ṣeré ródóródó, kò sí nǹkan tó bá dì níbẹ̀. Gbogbo àwọn nǹkan yẹn àwọn obìnrin fi ń ṣe kíni, a fi ń múnú ara wa dùn ní. Gbogbo àwọn nǹkan yẹn la fi ń fa ìfẹ́ sínú ayé wa, a fi ń jẹ́ kí ọkọ wa máa fà sí wa. Kì í ṣe àgbèrè ni ó dá, àgbèrè ni ò lẹ́tọ̀ọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkọ ilé wa ni à ń bá ṣeré, tó bá jẹ́ pé ọkọ ilé wa là ń fi ṣeré, tó nǹkan tó bẹ̀rẹ̀ wà lábẹ́ ọkọ wa yẹn tó jẹ́ sara oró méjì, tó bá jẹ́ pé àwọn nǹkan yẹn là ń fi ṣeré, là ń mọ̀ bá ṣe ń fi ṣeré, là ń handle àwọn nǹkan wa dáadáa, la gbé sùn tiwa dání dáadáa, là fi ń ṣeré, là ń pọnlá, là ń ṣe gbogbo ẹ̀. La jẹ́ kí nǹkan yẹn, la jẹ́ kó mọ̀ nígbà tó bá le tán, a gbọ́dọ̀ mọ̀ bó ṣe rí. Nígbà tí nǹkan ọkọ wa bá le tán, a gbọ́dọ̀ mọ̀ bó ṣe rí. Nǹkan ọlọ́kọ ni a sọ pé kó má gbé dání. Ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan tiẹ̀ ìwọ tó jẹ́ ìyàwó ilé, o gbọ́dọ̀ mọ̀ bí irú tiẹ̀ ṣe rí. Bóyá tí tiẹ̀ bá le tán, bóyá máa dàbí pàṣán ni, bóyá tí tiẹ̀ bá le tán, bóyá máa dàbí kùmọ̀ ni, bóyá tí tiẹ̀ bá le tán, bóyá máa dàbí kọ́kọ́rọ́ tó máa dàbí kọ̀ǹgọ́ọ̀lù ni. O gbọ́dọ̀ mọ̀ bó ṣe rí. O gbọ́dọ̀ mọ̀ gbéṣẹ́ nǹkan rẹ wò dáadáa. O gbọ́dọ̀ gbé nǹkan rẹ sétí máìkì tó gbé dání, o gbọ́dọ̀ gbé sétí kó gbọ́ irú iṣẹ́ tó mú jáde. O gbọ́dọ̀ mọ̀ irú iṣẹ́ tí àwọn nǹkan yẹn mú jáde. Bóyá tiẹ̀ bóyá ń dún bí piano ni, bóyá tiẹ̀ bóyá ń dún bí gángan ni, bóyá tiẹ̀ bóyá ń dún bí jìtá ni. Gbogbo àwọn nǹkan tí báyìí a gbọ́dọ̀ mọ̀ irú orin tí gbogbo yín tó ti kẹjú, a gbọ́dọ̀ mọ̀ orin tó tí ó mú jáde. Ó wà important fún ìwọ tó jẹ́ ìyàwó ilé. Ṣùgbọ́n tó bá jẹ́ pé tọkọ ọlọ́kọ ni ọ̀nà gbé dání, àwọn yẹn ní ẹ̀ṣẹ̀. Àmọ́ tí ọkọ ilé wa kò sí nǹkan tó bá dì tí a gbọ́dọ̀ sí kí tá a gbọ́dọ̀ mọ̀ irú orin tó mú jáde. Bẹ́ẹ̀ náà ni ọkọ wa náà gbọ́dọ̀ mọ̀ irú nǹkan tá a gbé sáyà. Gbogbo àwọn nǹkan yẹn kì í sọ pé kó má ní ìjẹ̀bú ọ̀run wọ̀. Tí nǹkan tó ṣe pàtàkì fún ni pé kó tẹ́ra rẹ lọ́rùn déndé, ó bẹ́ tàbí kó lọ tẹ́ra rẹ lọ́rùn níta. Tó bá wá mọ̀ pé ọkọ rẹ ò lè ṣe déédéé nínú ilé, àwọn solution ti wà nítorí pé Dr. Bánjí Fọláni wọ́n ti ṣe kíni, wọ́n ti ṣe àwọn nǹkan tó jẹ́ pé ó lè mú solution wá bá wa, tó jẹ́ pé kò ní jẹ́ kí ọkọ wa máa ní ìdákọ́lẹ̀. Bóyá àwọn ẹ̀jẹ̀ ara ọkọ wa ń dọ̀tí ni, àbẹ́jọ ara wa ń dọ̀tí ni, tó jẹ́ pé ìgbà tí ọkọ wa bá ti ń ṣeré lọ, gbogbo àwọn nǹkan yẹn kò dẹnu kọlẹ̀ tí kò ní lè bó ṣe yẹ kó lè, tí kò ní lágbára bó ṣe yẹ kó lágbára. Dr. Bánjí Fọláni wọ́n ṣe kíni, wọ́n ti wá solution fún ọ, tó jẹ́ pé àwọn nǹkan yẹn kò ní ṣe kíni, kò ní lè rí bẹ́ẹ̀ bó ṣe fẹ́ kí ọkọ ẹ bẹ́ẹ̀ ṣeré, bó ṣe fẹ́ kó tàn kalẹ̀ dáadáa, bó ṣe fẹ́ kó tóbi sí tẹnu ní àti ẹ̀sọ́ wípé ìgbà tọkọ òun bá ń ṣe, a máa ṣe rẹ́súrẹ́sú bí ìgbà tí ọmọ ọdún mẹ́wàá bá òun ṣeré, tó jẹ́ pé gbogbo nǹkan kan òun yẹn kò tó òun nídìí kọ̀ káwọn lára. Nítorí náà gbogbo àwọn nǹkan yẹn Dr. Bánjí Fọláni wọ́n ti ṣe kíni, wọ́n ti wá ògùn rẹ̀ fún wa pé ó máa jẹ́ kí ọkọ wa ṣe kíni, kó lè ṣe dáadáa bí a ṣe fẹ́. Òun láti sọ fún wa wípé àgbèrè ọ̀tọ̀ tó bá jẹ́ pé nǹkan ọkọ tiwa kò sí bí a ò ṣe lè gbéyàwó, kò sí bí a ò ṣe lè ṣe. Ọkọ wa lè bá wa níbálòpọ̀ lẹ́ẹ̀mẹ́rin, ọkọ wa lè bá wa níbálòpọ̀ márùn-ún, tó jẹ́ pé kò ní rẹ̀. Torí ẹ̀ ni wọ́n fi sọ pé ọ̀sán A4 wá fún wa. Wọ́n fi gbé ògùn yẹn wá fún wa tí kò ní jẹ́ kó rí ọkọ wa, tí kò ní jẹ́ kó rí àwa náà. Àwọn nǹkan yẹn ní tó jẹ́ pé wọ́n máa ṣe àǹfààní fún tọkọ láyà gẹ́gẹ́ bí ìdílé wa, tó máa jẹ́ kí ìdílé wa kó wà ní ìṣọ̀kan, tí ò ní jẹ́ kí ìdílé wa dàrú, tó máa jẹ́ kí ọkọ àti ìyá lè máa gbọ́ra wọn yé. Bóyá wá ní àwọn kankan tá a fẹ́ béèrè lọ́wọ́ Dr. Bánjí Fọláni, ẹ jẹ́ ká gbọ́ fóònù nọ́mbà wọn 07034809006 tí ò ní tiwa.